ó ga o ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ irú géèmù wo gan lẹ́yìn gan fi pé ó ń play out nínú ẹgbẹ́ onímọ́tò nurtw kò ṣe ní Lagos State nìkan o ní gbogbo Nàìjíríà lápapọ̀ lórí ọ̀rọ̀ ipò state àti national president tó ti di fàwọn yìí mo tún kí yín káàbọ̀ sórí ètò lọ́tẹ̀ ìṣẹ́láfíà ni mo tún bá yín lákòókò yìí bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín. Recently la rí wípé MC Oluomo lọ síbi governorship campaign ọ̀gbẹ́ni Ayedatiwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo nígbà tó débi campaign yẹn tẹ́wọ́tẹ́wọ́ báyìí ó ní ọ̀gbẹ́ni Ayedatiwa ló fi welcome MC Oluomo bẹ́ẹ̀ ló dẹ̀ ṣàdúrà fún wípé ibi gíga ipò gíga tí MC Oluomo ń wò lókè tó fẹ́ dé yẹn ìyẹn ipò national president wípé lágbára Ọlọ́run ó máa débẹ̀ ó lágbára lóòótọ́ kò sí nǹkan tó burú kò sí big deal kò dẹ̀ sá burú nínú wípé MC Oluomo lọ síbi campaign ọ̀gbẹ́ni Ayedatiwa nítorí gbogbo wa la mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC ó ní MC Oluomo ti ń campaign fún for so many years so many campaign ló ti bá wọn ṣe tó ti dúró tì wọ́n dáadáa ṣùgbọ́n ìgbésẹ̀ yìí nírú àkókò yìí ó jẹ́ kí ọ̀rọ̀ náà máa kọ̀yàn lóminú ló jẹ́ kó máa kọ ọ̀pọ̀ lóminú wípé irú géèmù wo gan ló ń play out nínú ẹgbẹ́ onímọ́tò nurtw ṣé ká sọ pé ara strategy lélẹ́yìí ni àbíké ni torí gbogbo alámọ̀ tó ń lọ gbogbo alámọ̀ kan tó wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ ipò national president tí Olúọmọ fẹ́ lọ fún wípé awuyewuye kan ti ń lọ pé Bàrúwá tó jẹ́ current national president wọn kò tí ì ṣetán láti fipò yẹn sílẹ̀ pé bóyá ó fẹ́ lọ fún another tenure tó sì ṣe wípé MC Oluomo náà fẹ́ lọ fún that same position tó ti wá di tó tún wá dá wàhálà lẹ̀ náà ní Èkó nípa ọ̀rọ̀ state pẹ̀lú Tàfàṣégò. Kí n tí mò ń sọ kó ba lè yẹ̀yìn èèyàn wa yékéyéké ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò yìí káàdìjọ gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni Ayedatiwa sọ àti báwọn ọmọ onímọ́tò NURT ní ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe ń sa MC wọ́n ṣe ń kíra ẹ̀ kẹ́dẹ̀ máa bá mi fi èrò yín náà nípa ìsí comment fọ́nrán yẹn rẹ̀ jájọ wò ná. Musiliu Adésọyà Thank you for coming. Mo ń sọ wípé wọn ò sọ wípé Olúọmọ ń bọ̀. Ó ní òun ò lè gbọ́ pé èmi náà fẹ́ ṣe lè púpọ̀ má débẹ̀. God will bless you. God will keep your going out and coming in. Èyí tó wù wájú náà Ọlọ́run máa mú ẹ débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Àdúrà tó gbà fún mi yẹn arọ ti rọ̀ mọ́. Mo gbọ́rù ẹ̀. Mo dẹ̀ mọ́ bí tó fóun sí bó ṣe máa rí nìyẹn. Chairman ìwà ní Ògùn State wọ́n bí ẹnu Mustapha Ismail Ayaro. Thank you for coming. Àwọn àpọ̀wọ̀ náà ni. Mo fi pé gbogbo wa la gbọ́ nǹkan tí wọ́n ń sọ ẹ gbọ́ bọ́n ṣe ń kíra MC Oluomo ẹ gbọ́ bí Ayedatiwa náà ṣe welcome MC Oluomo gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ wípé kò sí big deal nínú ẹ̀ wípé MC Oluomo support campaign Ayedatiwa ṣùgbọ́n nínú gbogbo ohun tó ń wà ńlẹ̀ ṣé ká sọ pé ara strategy náà ni torí ní èrò ọkàn ti tèmi èmi fi hàn pé ara strategy ni fún MC láti tighten àwọn loose ends láti gain ground ní each state so that ipò national president tó fẹ́ lọ fún yẹn á easy fún àti lè gain attention àti lè gain support àwọn each state láti bá a lè jẹ ipò national president yìí nítorí awuyewuye tá a ti ń gbọ́ náà ni wípé Bàrúwá ò ṣetán láti fipò yẹn sílẹ̀ ó ti wá fẹ́ kó dàbí gbà wípé ipò yẹn ó ti fẹ́ di pé ẹni tó bá lẹ́nu jù ló máa débẹ̀ tó sì ṣe wípé ọ̀pọ̀ gan ti ń wò pé awuyewuye náà ń lọ lábẹ́nú nínú ẹgbẹ́ yẹn pé torí ẹ̀gan lẹ́nu tí ò ṣe fẹ́ gbé ipò state yẹn lé Tàfàṣégò lọ́wọ́ pátápátá because kò tí ì mọ fèètì ẹ̀ ní Àbújá kò tí ì mọ̀ bóyá òun máa rí Àbújá yẹn dé àbí òun ò ní rí Àbújá yẹn dé so bóyá nítorí pé òun náà ti rí pé reality ti ń setting àwọn èèyàn ti dìbò fún Tàfàṣégò ní Èkó ó dẹ̀ ti ń jọ bí gbà wípé Tàfà ló ní Èkó lọ́wọ́ yìí tá a wà because obviously ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò ẹ̀yìn Tàfàṣégò ni wọ́n wà so bóyá torí ẹ̀ ó ní MC Oluomo ṣe tètè lọ ń tighten àwọn loose ends ẹ̀ ló tètè ń lọ ń wá support ní other states so that ipò national president yẹn á rọrùn fún láti dé
kò dẹ̀ sí ní tó burú nù ẹ̀ torí báwọn olóṣèlú náà ṣe máa ń ṣe nìyẹn ìgbà táwọn Bọ́lá Tinubu náà jẹ national táwọn náà jẹ president orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà campaign ní each state ṣé ká sọ wípé irú strategy yẹn òun náà ni MC Oluomo òun náà ń lò lásìkò yìí pẹ̀lú gbogbo tó wà ńlẹ̀ yìí opinion tèmi nìyẹn o ẹ jẹ́ ká wá wo under fídíò yìí ká ka comment kan sí méjì ká tẹ̀ gbọ́ opinion one or two people nípa bí MC Oluomo bó ṣe lọ síbi campaign ọ̀gbẹ́ni Ayedatiwa sorry gẹ́gẹ́ bá ṣe wò lọ́ndà fídíò yìí Aribilamok Ọba ó ní Ayedatiwa gbẹ̀yìn ní handicap just because of the coming election anyway you go Ikosego after that nothing less kí ló dé ó ga o ẹ̀gbọ́n ṣe Ayedatiwa ń gbé MC Oluomo ní handicap ni Àyìndé Mọ̀súrù ó ní ọ̀dẹ̀ Ondo na Lagos kí ló dé then another commenter Prince Adeta ó ní Oluomo is coming slow and steady win the race you are too much boss of boss 100%. Okay o Tunde Adedeji ní I smile too because I know that something good is coming. MC Musiliu Ayinde aka Oluomo, you are too much my oga, nothing do you. I still stand with you. Oluomo nation for life. Okay. Okay. Afolabi Kazeem ní Oluomo ọ̀gá fún everybody. 001 nurtw. Omotayo Ahmed ní they have not seen anything yet. Ojú wọn máa tó bó àjẹ́. Peter Adele ní nobody invited him in the incoming governor's speech. Okay, so díẹ̀ nínú àwọn opinion àwọn èèyàn tí wọ́n fi sí under comment section fídíò yìí ó ní mo ti kà fún gbogbo ẹ̀yin èèyàn wa yẹn. Kálukú ṣáà ń sọ opinion tiwọn ibi tí fídíò yẹn ìhà tí event yẹn tó kọ sí wọn pé MC Oluomo lọ síbi governorship campaign ọ̀gbẹ́ni Ayedatiwa tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí mo ti ṣe sọ náà síwájú wípé kò sí nǹkan tó burú náà kò sí big deal náà ní wípé MC Oluomo lọ síbi campaign ọ̀gbẹ́ni Ayedatiwa torí gbogbo alamọ iṣẹ́ takuntakun tó ti ń ṣe fún ẹgbẹ́ òṣèlú APC láti pìlẹ̀ wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a lè rule out náà wípé kò kí ń ṣe strategy náà ni MC Oluomo náà try láti lò so that ipò national president yẹn a lè come easy for him. Opinion tèmi nìyẹn kí ni tìyín ẹ máa bá mi jù sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook link tí wà ní comment section fídíò yìí agbẹ̀yìn lórí page wa gbogbo yín tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa náà lórí YouTube ẹ̀yin ní ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe kẹ́dẹ̀ máa hàn notification bell ẹ̀yin ẹ máa bá mi like ẹ máa fún fídíò yìí ní ìka ọwọ́ ìyẹn thumbs up like kẹ́dẹ̀ máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò mí ní gbogbo ìgbà ká tó pàdé láyọ̀ àtàlàáfíà.